kówó sọnù mọ́, kò sí election. Ẹ má kówó yín sọnù mọ́, kò election kankan ò ní wáyé. Kì í ṣàwárà máa stop election fúnra ara ẹ̀ ni ò ní wáyé fúnra ara ẹ̀. Àwọn tó ní Nàìjíríà, àwọn Fúlàní ò fẹ́ election, kò ní sí election rárá. Àwọn tó ń náwó káàkiri wọn kàn kó wọn sọnù ni. Ǹjẹ́ gbọ́ kàtíkù máa campaign? Òǹkálùkù náà wo bó ṣe ń lọ náà ni. Àtíkù ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kò kówó ẹ̀ sọnù, kò bá wọn sá káàkiri. Wọ́n ní PDP ti nominate yes, but ó mọ̀ wípé kò sí election therefore kàn ṣe jẹ́ jẹ́ntì ẹ̀ ni. Àwọn èèyàn tiwa ló ń ṣe gìràgìrà káàkiri àlọ́rí ọba àlọ́rí ìjòyè ìrọ̀ òfo ló wà ní gbogbo ẹ̀. Tó bá yá nígbà tó omi bá bẹ̀ sí gbóná a máa yé ìpèrè. Ẹ ṣé bàbá. Bàbá tá a bá ń sọ̀rọ̀ declaration báwo ló ṣe máa ń wáyé, báwo ló ṣe máa ń rí tí wọ́n bá dé, tí wọ́n bá sọ pé wọ́n declare orílẹ̀-èdè kan, báwo ló ṣe máa ń rí. Ṣé mọ̀ wípé declaration tá a fẹ́ ṣe la fẹ́ bá ìjọba Nàìjíríà jà, la fẹ́ ṣèǹjì ìjọba Nàìjíríà. Àwa as a people, àwa bí èèyàn ẹ̀yà kan ní orílẹ̀-èdè ayé yìí, a ní nǹkan táwọn òyìnbó ń pè ní the right of self-determination. Ọlọ́run ló fún wa wá látọ̀run, kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa, gbogbo òfin ayé ló dẹ̀ gbà wípé bẹ́ẹ̀ lórí. So àwa lè declare self-determination wa. However, ìdí tá a fi gbúdọ̀ rọra ṣe ni pé àwọn tó ń ṣèjọba Nàìjíríà wọn à ní fẹ́ kí ẹnikẹ́ni kó lọ kúrò Nàìjíríà. Therefore a gbúdọ̀ máa fọgbọ́n ṣe ọ̀ǹtì tá a bá mọ̀ wípé alágbára tó ẹsẹ̀ wá rinlẹ̀ dáadáa tó. Àwa sọ fún gbogbo ayé ńgbà yẹn, kì í ṣe Nàìjíríà nìkan là ń sọ fún gbogbo ayé ni wípé àwa Yorùbá a ti take self-determination wa, a ti kúrò Nàìjíríà o. A dẹ̀ ti dá ìjọba tiwa sílẹ̀ báyìí lọ́tọ̀, so a ti di country mìíràn. Kò sí nǹkan tó ṣòro ń bẹ̀. But nǹkan tá a gbọ́dọ̀ fọgbọ́n àti ẹ̀lọ ṣe ni. Iṣẹ́ nǹkan tó yẹn kan dédé lọ kù gírí kó lóun sọ pé declare á dìjọ̀gbọ́n. Àfẹ́ kó dìjọ̀gbọ́n. Bàbá àgbà yóò kàlẹ́ sà ẹ pè fún wa. Àmín. Ṣé ibi tí ọ̀rọ̀ wà ó ní àlàyé tẹ́ ẹ ṣe fún wa ń sìn yẹn. A ti ń gbọ́ lọ́tún lọ́sì iwájú ẹ̀yìn, a ti ń gbọ́ tipẹ́ pé kí gbogbo Yorùbá fọkàn balẹ̀, wọ́n ní kọ́dún yìí tó parí pé orílẹ̀-èdè yẹn máa dúró. Àwọn yẹn tiẹ̀ ní orílẹ̀-èdè ò rọrùn láti dúró bẹ́ẹ̀ yẹn. Àwọn ní rárá, wọ́n ní bàbá Banji ti sọ pé ká fọkàn balẹ̀ pé kí December tó tán orílẹ̀-èdè Yorùbá máa wáyé. Ẹ wo sà bàbá a ti rí. Àwọn tó ń sọ pé kóṣù yìí tó parí wọ́n jẹnu ni o. Wọ́n jẹnu ni. Wọ́n ní kọ́dún yìí tó parí. No, kọ́dún yìí tó parí òótọ́ nìyẹn, ṣùgbọ́n kóṣù yìí tó parí wọ́n jẹnu. Ọdún yìí ni pé títí parí December. Ọdún yìí tó parí lágbára Ọlọ́run, lágbára Olódùmarè. Bàbá lágbára Ọlọ́run, lágbára Olódùmarè, kọ́dún yìí tó parí a máa ṣe ó dẹ̀ máa bọ́ sí. Bàbá oṣù ìlú jókòó ẹ̀rọ ayọ̀ la dẹ̀ máa fi gba ìlú wa. Oṣù kan ló má kù kí ọdún parí sà. Òun náà ni mo ṣe ń sọ pé ṣebí ṣé ọ̀la ò yàtọ̀ sí ni. Ó yàtọ̀ sá. Bẹ́ẹ̀ ni. Pé ká fọkàn sí ní December kó tó tán. Kọ́dún yìí tó parí ọmọ mi. Kọ́dún yìí tó parí. Ká fọkàn balẹ̀ tó. Ẹnìkan fi ìbéèrè ìṣọwọ́ sí mi, ó ní ẹ dákun ẹ bá mi bi bàbá léèrè pé ǹjẹ́ plan B wà tí ò bá bọ́ sí i. Ìbéèrè kan látọ̀dọ̀ ẹnìkan nìyẹn sà. Ẹ má sọ̀rọ̀ pé kò ní bọ́ sí o, á bọ́ sí o. Sọ̀rọ̀ plan B kan. Òun náà la ṣe ń ṣọ́ra tá a ṣe ń fà á díẹ̀ kó má ní ìdí plan B kankan. Ok, kó má ní ìdí plan B. Kí ló kẹ́ mi kò pèsè mẹ́ta, pèsè wọn náà mẹ́ẹ̀dá, bọ́nà láńdà láń sọ fi.